You can see everything. Heat yẹn ti jáde dáadáa. It need the yes, heat yẹn jáde. So 1 hour for 100 kg. Abi ele máa last fún bóyá bí how many hours báyìí? Bó jẹ́ 6 kg yẹn sì. Okay. Ó sì lè last yín fún bóyá bí 3 to 4 hours. Okay. At least. Okay. So 100 kg ló máa wà nínú feed. Fún continuous drying. Okay. 100 kg. Wọ́n lè máa lò pọ̀. Tí bá fẹ́ kó jẹ́ pé stock drying ni pé ẹ lè da bóyá bí 400 300 kg sórí ẹ̀. So stock drying nìyẹn. So ẹ máa fi shovel rò lórí ẹ̀ each time so máa gbẹ. But continuous drying ẹ máa pack ẹ máa da 100 sí ẹ máa pack. A máa fi 100 sí, a máa filẹ̀ fún bóyá bí 1 hour. Ẹ máa filẹ̀ fún bóyá bí 1 hour ẹ máa pack. Eléyìí tó wà nípa. Instead ká lò náà. Instead of lo gas. Okay. Instead of lo gas drying ẹ lè lo charcoal drying. Láti fi dry ẹ. So a kò máa change. Change ẹ máa gbélé kú ẹ máa off ẹ báyìí ẹ máa gbélé kú báyìí so ẹ máa gbélé sí i. Pé máa ń ṣe ẹnu kan ti kọjú.